mo wá kí bàbá wa Sheikh Abdullahi ọlọ́njẹ́ mi rẹ̀ ogun bàbá wa Energy ẹ̀mí yín ogun ọláyà nọ́mbà Muhammad la hawla wala quwwata illa billah. mo kí àkọ́kọ́ bẹ̀ náà ni bàbá wa Sheikh Jami owó ní kókó ẹ dákun ẹjẹ́ àyùnbá náà Muhammad sallallahu alayhi wa sallam. èyí tí ọmọ yìí ṣe yìí Olúwa má ṣe láṣẹ mọ́ àmín. ẹni ó bá fẹ́ràn rẹ̀ sọ pé àmín. àmín. bàbá wa Sheikh Jami owó ní kókó níjọ́ tí bàbá wa Sheikh Naija arúhùlà tí wọ́n dé láti Ghana tí wọ́n mú tẹ̀sùbà tí wọ́n wá wọ̀lú Ṣakí wọ́n wá níta ni ọgbà ń táwọn gbé wá gbogbo àwọn àfáà lọ sá lọ pé kí ló gbé wá àwọn oníkéwú lọ sá bàbá wa Sheikh Jami owó ní kókó nìkan lọ́kọ́ dé pé bàbá ń tẹ́ gbé wá àgbà òun láyọ̀ wọ́n fi dè ní lórí ilẹ̀ òun lẹ́yìn wọ́n fi ń dá tó báyìí òun ni àléfà gbogbo Ṣakí gbogbo dáìrá Jaafariyat látòkè délẹ̀ gbogbo ọdọọdún ni wọ́n máa ń ṣe adé àwọn ẹni Ọlọ́run gbogbo ọdọọdún wọn ò retí nǹkan kan àfa ẹ̀yìn wọn ló wá ń dà yìí Olúwa má jẹ́ ó bàjẹ́ ọláyà Nabiy wa Muhammad ọlágbólóhùn láìla èyí tí bàbá wa mú wá yìí tí ń bẹ lọ́dọ̀ ẹnì kọ̀ọ̀kan tó wá ń ròyìn bàbá ṣe náà Ibrahim fún wa yìí Ọlọ́run má ṣe wálé ni tí ó takò ṣe Ibrahim ẹ bá ń ṣe àmín èyí tó jẹ́ kí n fẹ́ sọ̀rọ̀ yìí díẹ̀ láàrin ibi ìṣẹ́jú márùn-ún ká lè bá a mọ̀ tá a kàn gbé dání ká lè bá a mọ̀ gbogbo alágbọ́kànlé àlùkùránì àmọ́ tí kùránì jẹ́ gbogbo alágbọ́kànlé báíbù àmọ́ tó jẹ́ ohun tí ṣe Ibrahim mú wá ló jẹ́ pàtàkì lẹ́nìí ẹ lọ bá ń wo ilẹ̀ Israel àti Palestine ilẹ̀ Israel ilẹ̀ Jésù land of milk land of honey ni wọ́n pè é àwọn Palestine ibi tí mọ̀síjídìlì àkìsà ibi tó gbé wà ẹ wá rí wípé kùránì àti báìbù àwọn méjèèjì wọ́n yanjú ọ̀rọ̀ yẹn tí wọ́n wá ránṣẹ́ sí àṣetánì kọ́ wá kùránì àti báìbù wọ́n yanjú ìjà tí wọ́n yanjú àlàálẹ̀ tí wọ́n wá ní kò tó parí ẹ̀ wọ́n wá ránṣẹ́ sí àṣetánì lálù ògiri òkò àwọn yẹn lọ́wọ́ kó bọ́ǹbù dé àti bọ́n òní wọ́n fi ń yanjú ẹ̀ lọ́wọ́ báyìí nísìn ntí Lahilaha Ilalah tí wọ́n gbà fún àṣetánì wádé bọ́ǹbù sẹ́mọ̀ pé òun ọmọ mọ́ṣáláṣí kọ̀ mọ́ ṣọ́ọ̀ṣì kò sì mọ̀ pé nìkan kéré kọ̀ mọ́ pé nìkan dàgbà làyàsúnà má hàmọ́ra wà yáfọ́ àdúnà má yóò màrúnà wọ́n ń jùlẹ̀ ní gàù àwọn tó ti kú nísìn wọn ò níye èyí tí bàbá ṣe Ibrahim wá mú fún wa lẹ́rọ̀ tó jẹ́ pé ká lè fi mú dání ká lè bá a mọ̀ pé ò sí nǹkan kan àfọlọ́hún ọwọ́ kó mẹ́tẹ̀ẹ̀ta ó sọ ọ́ dẹyọ̀ kan fún wa àwa ń rí Ọlọ́run lára mẹ́tẹ̀ẹ̀ta bẹ́ẹ̀ nìkan bá yọ̀ kan kó inú ẹ̀ torí pé àrò mẹ́ta kì í dọ̀bẹ̀ ẹnu bàbá wa ṣe náà ànábì wa Ibrahim gbogbo alámọ̀ pé bàbá tóbi àtìyá wọn oníṣẹ̀ṣe ni wọ́n yìí ṣe ìsìlámù ẹ gbọ́ lọ́hún tóbi àfà Allahu Akbar wọ́n ń bọgi wọ́n ń bọ̀ pé wọ́n ń bọ gbá ìkòkò ibẹ̀ lọ́lọ́run ti wá yọ ohun tó hùn jáde ànábì Ibrahim wá dàgbà ó wá fẹ́ ìyàwó àkọ́kọ́ tá ń pè ní ìyálé Ọlọ́run wá sínú rẹ̀ mi ò jí ó fún lọ́mọ nítorí àrà tọ́lọ́run fẹ́ dá ó wá mú ọmọ ọ̀dọ̀ rẹ̀ táwọn ọmọ bàbá rẹ̀ àti ìyá rẹ̀ tó jẹ́ ọmọ ọ̀dọ̀ ànábì Ibrahim sì ti dámọ̀ yìí pé wá kò sí nǹkan tó ń pè lọ́mọ ọ̀dọ̀ ṣé bí wọn náà ní bẹnu ọmọ ọ̀dọ̀ ìwọ ní bẹ nínú ọmọ ńlé ó wá rọ́ọ̀lù ìyàwó ṣé wọ́n rántí so yìgì ẹ̀ wọ́n dáná gbogbo tiwa lé ní gbogbo ọmọ tí wọ́n bá ti ṣe súná rẹ̀ ọmọ àlè ni ànábì wa Muhammad sallallahu alaihi wasallam ṣé wọ́n dáná rẹ̀ ta ló ṣe wútúbà rẹ̀ ń tá a fẹ́ ká mọ̀ ní Ọlọ́run tá a bá fẹ́ẹ̀lì àti mọ Ọlọ́run wa lè mọ nǹkan kan mọ́ tá a bá fẹ́ẹ̀lì àti mọ Ọlọ́run wa àní nífẹ̀ẹ́ ìfẹ́ ni bàbá ṣe ìdùnnú Ibrahim wa mú wá ìfẹ́ tó mú wá yìí tẹ́ ẹ bá wọnú àlùkùránì dáadáa ẹ rí i pé gbogbo onú kùránì pátágbà àwọn òròyìn lárúbáwá pẹ̀lú dáadáa wa inna la harabu ló pè inú àwọn tó burú jù tí wọn ò fẹ́ ti àná Muhammad àwọn lárúbáwá ni abẹ́gbọ́ pé wọ́n dákọ̀ Yorùbá ń bẹ̀ àwa mà nábì ọwọ́ dè ní lásìkò tá a wà yìí àbá àwa ṣe ọjọ́ bí àná Muhammad ẹ rí wípé gbogbo àwọn oníkéwú lọ́tàkó mọ́lúdì àwọn oníkéwú lọ́tàkó kò sí àwọn tí òkè wọn gbà fún àná Muhammad tẹ́ bá ń gbọ́ ṣé Ibrahim àyànṣe o àwọn tí ọmọ kéwú ní fò sókè àwọn tó mọ kéwú wọn takò ní because wọn kì í ṣe súfì ẹni tí ó bá sì ṣe súfì ò tó bẹ́ẹ̀ kò lè gbádùn ohun tí ò tó ní ọmọ adẹ́rùbá
wàhálà àwẹ̀ àti gbogbo ẹ̀ látòkèdélẹ̀ ṣe bí torí kọ́ má bàa wọ náà ni iná dẹ̀ ní ẹ̀dá kan ni tí ò tó wa ẹ̀dá kan ni tí ò tó wa àlìjánà ẹ̀dá kan ni kò tó wa ẹni ó wá ní iná àtàlìjánà ní ṣé Ibrahim mú wa bẹ́yìn ọba wa ti níyẹn lọ́wọ́ àfa ohun tí ń dẹ́rù bá yẹn yọ padà wá jẹ yíyà yọ máa wá dà á láàmú yọ máa kó fìtínà bá arapa jẹ́ súnfí lọ́jọ́ agbádùn jòkó tá a jòkó yìí níbo ni gábàsí wà ibo ni gábàsí wà lọ́dọ̀ àwọn súnfí àtiwájú àtẹ̀yìn àtòkè àtìsàlẹ̀ ibo lọ́lọ́run ò dojúkọ ní gbogbo ẹ̀ ọlọ́run ni ẹ máa bá mi pàdé ń bẹ̀ àwa súnfí nìkan lọ́ráyé wá ẹ lọ wo gbogbo eré Facebook sí àyà wọn já nísìn ẹlòmíì kò fẹ́ mọ́ṣẹ́ dání mọ́ nítorí pé ẹ̀rù ti ń bà á ẹlòmíì ò fẹ́ wé méwé dání ẹ̀rù ti ń bà á ta ló léwé ta ló lọ́ṣẹ́ ta ló ní kùránì ta ló ní báíbù ta ló lòkè ta ló nílẹ̀ ta ló lóṣó ta ló làjẹ́ bẹ́ẹ̀ nìkan ni níjọ́ tó bá ti ní la ilaha illallah ó ti mi gbogbo ẹ̀ pọ̀. ìyẹn ni wọ́n mú fún wa tá a bá fi la ilaha illallah oṣooṣe wa tó o bá fi la ilaha illallah àjẹ́ ó ṣe ọ́ gbogbo ohun tó o bá ti ju la ilaha illallah òun ní pàtàkì òun ní fáàrí òun ní ń bẹ lọ́wọ́ wa òun là á gbé dání òun là á ní fi ní problem nítorí pé ọlọ́run fúnra ara rẹ̀ ẹ wo nǹkan tó ṣe ni tọ́ ẹ kákọ́ fi bẹ̀rù ẹ̀ tábà máa tán pé la ilaha illallah kò tí ì dá wa ọ wá dá gbogbo ohun tó dá ọdẹ ẹran lóríṣiríṣi ọdẹ ajá ọdẹ ẹlẹ́dẹ̀ ọdẹ ehoro ọdẹ màálù ọdẹ aná ọdẹ gbogbo ẹ̀ ohun ó wá wò pa ó ní gbogbo ohun tóun dá olóòrùn ipò dá ọ wá ń wá wa pé báwo la ṣe fẹ́ kí òun pé gbogbo ohun tóun ṣe dá àwa la wá dé lẹ́yìn la wá ń sọ pé ntọ́lọ́hun ṣe ọ̀dá ẹ gbọ́ lọ́n tóbi àfa ẹ wo bàbá wọn ní kókó yìí tó dé yìí ńgbà mo dé bí mo ní àwọn sínétọ̀ ọlọ́fẹ́ ṣe nǹkan báyìí sínétọ̀ ṣé àwọn rírú eléyìí ṣe ẹ tó wá jẹ́ síkìrì tí wọ́n ń kí ọlọ́run ní mẹ́sàn-án mẹ́wàá ó wá gbèrú ìkàlẹ̀ ẹ fi ń kí àná Muhammad sallallahu alayhi wa sallam ẹnìkan ní kí là ń pe ṣé Ibrahim sí mo ní àṣé Ibrahim mo ní ọmọ bó ṣe rí ni àṣé náà Ibrahim ya fọ́tò bàbá tiẹ̀ àti ti ṣé Ibrahim kó lọ́jà káwọ́ tẹni tí ó ta àṣehùn náà yíṣà rúhùlà nígbà tí bàbá dé bàbá ló ṣe tẹ́rìbíà ló hù sùúrù gbogbo wa níjọ́ tí wọ́n sọ fún mi torí pé òun láwà nínú àwa tá a sì máa ń wé kíní kan nú láwà ní kódà ẹlẹ́fà sì ń bẹ́ ńlé ká tó débẹ̀ bàbá ní gbogbo náà tó kàná lọ tọ́jú rẹ̀ náà jẹ́ kí n kọ́ fọlọ́hún mọ̀ ẹ́ ná kó lè ba àgbádùn àṣé náà ni mo kó dàlé tẹ́lẹ̀ tí mò ń pè ń tíra ẹ kí ọlọ́run dára láì mọ ọlọ́run àfààní iná ló kó dàlé iná máa dẹ́rù bẹ́ tíra ó máa dẹ́rù bá ẹ ohun tí yóò tọ́ ọlọ́run ó máa dẹ́rù bá ẹ. mo bá bẹ̀rẹ̀ ẹṣẹ́ bàbá ní kí ni tó máa láyé mo ní kò sí kí ni ká fọlọ́hún ó ní ta ló ní ayé rí mo lọ́run lónìí ṣé gbogbo ayé sọlọ́run lónìí mo lọ́run lónìí ó ti gbogbo ayé ọlọ́run lónìí ẹlẹ́dẹ̀ ẹnu rẹ̀ ńkọ́ mọ̀kọ́ dákẹ́ ẹlẹ́dẹ̀ kẹ̀ kí lẹ́lẹ́dẹ̀ tún ṣe inú rẹ̀ mọ́ àyà mi kọjá ẹ̀ pé tí mo ké inú kí wọ́n ọ̀dà tẹ́lẹ̀ mo ní èṣù wọn bàbá ní èṣù ńkọ́ àwùsù bí láì mìíràn kárí aṣọ yìí bàbá ní sẹ́yìn tẹ̀sù ṣe lánàá ọ̀dà tó jẹ́ ká dá mọ́ ó jèso tó fi ajẹ́ ká pọ̀ tó báyìí ṣé kò dá yéṣù yẹn lọ ń bá wí ni àbí tìmí mo tún wò pé irú ìmọ̀ yìí mà tún wà yàtọ̀ kẹ́ àbí kí lè wá pè bàbá wa tún sọ yìí pé tó bálù àlá rẹ̀ bá já ṣé ò ní ṣàlù àlá mi ń bo ní sógan ti wárí mo lára mi náà ni ṣé kò dá ni tí n tọ́ lọ́run tí kí n tún gbọ̀n dánú lẹ́yìn ọ̀dà tún ni mo ní kíní máa ń bọ́ sójú ẹ̀ bọ̀ nǹkan yìí máa ń bọ́ sójú ẹ̀ bọ̀ mo ní ọlọ́run bàbá ẹ máa tóbi ń gbò ya wọ́n ní àwọn àṣejẹ tí à ń jẹ yìí wọ́n ní àwọn kan sọ pé àṣejẹ tó ń bá ṣe ọjà ó ní Titus tọ́ra àtẹ̀yí tó pèlò sínú ẹ̀ tó jẹ́ ṣé bá ṣe jẹ lòun náà inú rẹ̀ kọ́ lọ́ bọ́ sí ni ṣé bá àníyàn pé bí ń pa ọ́ ló fi ṣe a sì jẹ́ ṣé bí àníyàn pé ọ̀fẹ́ lówó ọ̀tọ̀ àníyàn fẹ́ ebi ń pa ọ̀tọ̀ mo ní kíní ìjọra ẹ̀ bọ́ o nítorí pé gbogbo àwọn nǹkan wọ̀nyí tọ́lọ́run rọ̀ fún ànábì ádámà alayhi salatu wassalam tá a wá sọ ọ́ di iná tọ́ wá dẹ̀rù mọ́ wa lọ́rùn tá a wá lè lọ ibì kan àṣẹ òun ní pé àṣedá bá a bá mọ la ilaha illallah àṣẹ àlè rí inú ọlọ́run dúró sí tá a bá mọ la ilaha illallah àlè gbádùn ọlọ́run tá a bá mọ la ilaha illallah a máa wo àlébùra wa a máa ṣọ́ra wa a ní nífẹ̀ẹ́ ra wa a máa rí pé eléyìí yàtọ̀ nígbà tó ní kọ́lọ́run ó ní bàbá sọ fún mi pé tó bá ní kọ́lọ́run wọlé àlùkùránì kó ló ọmọ ṣàjẹ́ kọ́ gbàdúrà wa ó ní sọ mọ̀ pé ìbùlísì wà ní àlùkùránì sọ mọ̀ pé ó ti fọ ọlá rẹ̀ tọrọ
nígbò ní kọ́ wọ́ láàrẹ̀ kúránì sọ mọ̀ pé mùnáfíkí wà nù kúránì ó ti fọ́ láàrẹ̀ náà tọrọ o wọ́n bá sọ yí pé tó ọlọ́run wọ́ láàrẹ̀ kúránì súrátùlì àdídì irin tògún ó wà láàrẹ̀ kúránì o ó ti fọ́ láàrẹ̀ tọrọ o mo wá wò pé akíní yìí máa ń jọra wọn báyìí mo wá rí pé àṣé ìnàdínì ìdàláyé alìsílám téèyàn ọ̀bá rí ọlọ́run kò lálàáfíà gbogbo iṣẹ́ ọwọ́ ni wọ́n máa kọ̀ndẹ́mù gbogbo iṣẹ́ ọlọ́run ni wọ́n máa kọ̀ndẹ́mù ẹ bá ń ṣe ṣéwùnà isa arúhùlà ẹ bá ń kí arúhùlà ẹ ń sòdodo ẹyọ kan èyí tí mo gbà lọ́dọ̀ ṣéwùnà isa àṣéwùnà isa torí ẹlòmíì ohun tí ó ṣe láǹfààní ní ọba sọ́ọ́dẹ̀ wọ̀ fúnra ẹ̀ tí ó jẹ́ àǹfààní ẹ̀ yọ ọba sọ́ọ́dẹ̀ wọ̀ ìgbà tí ọmọ ọlọ́run arúhùlà nǹkan kan ṣẹlẹ̀ sí mi nígbà tí mo wà ní ọ̀dọ́ títí mo di pé mo fẹ́ yàwó kìíní mo kéjì torí pé àwọn ẹlẹ́sìn kejì tí wọ́n bá ń sọ àṣírí wọn lálébùra wọn wọn ò ń fira wọn ṣe yẹ̀yẹ́ tàwa ìsìlámù làdánwò nítòsí jẹ́ fa gbogbo oníkéwú pátá kéwú kan náà ní gbogbo àlọ́jọ ké àti mọ̀rìkàsí àti àdàbí àti gbá kéwú kan náà àké yàtọ̀ ohun tí ọ̀jẹ̀ alólórí nu àbí kéwú kan náà lájọ ké bí kéwú náà lájọ ké ní ọ̀jẹ̀ àtẹríba fúnra wa bàbá ṣé ìbùnà amadu Tijani wá dé ṣé Abdulkadiri dé wọ́n gbọ́ lọ́hùn dé ìhun lọ́jẹ́ káwọn àfa àtàkùn pé kí ló tún mú wá ìhun tó mú wá gan òun lájẹ́ fàárí gbogbo àfa lé ní àfa tí ọba wọbẹ̀ inú iná lọ́wà ẹ gbọ́ lọ́hùn tóbi àfa tí bá ń tẹ yan rìn ẹ gbọ́dọ̀ kírun lẹ́yìn ẹ̀ ta ló ní yan rìn ta ní wòónù yan rìn ńgbà tí wọn ò fún wọ ńgbà tó ọmọ àṣírí ẹ̀ òun lọ jẹ́ wàhálà tiẹ̀ ńgbà tó ọmọ àṣírí ọlọ́run ni ló bo rẹ̀ láṣìírí ẹnì kó orí tóbi dàárọ̀ yìí bí dúdú ni o bí pupa ni o àyìnrín ni o ọlọ́run nìkan ṣe o ní. bọ́lọ́run bá sì wọ́n bá wá gbàdúrà tó ṣe náfìlà títí pé kọ́lọ́run ràn ẹ́ lọ́wọ́ kó tì ọ́ lẹ́yìn ọlọ́run dẹ̀ ní aláàánú ni ó lè gbójú àlá kẹ́ ọ ó lè gbójú ayé kẹ́ ọ odidi àfáà tí ò níyàwó lé ọlọ́run wá fún níyàwó lójú oorun kọ̀ọ̀kan wútúbà fún o kò ṣe kankan o kò fún lówó òtẹ́ẹ̀lì o ọlọ́run ní ó tẹ̀ sí mi wá lọ yin ara rẹ ti kún ẹ gbọ́dọ̀ tóbi àfa. Allahu Akbar. àfa ọlọ́run wọn á mú lọ sí òtẹ́ẹ̀lì ibẹ̀ ní ọ̀rọ̀ àkíbẹ̀ lọ́ba gbádùn lọ́wọ́ ají ní oní orun kónú lòún sùn yìí mo ní sọ sanwó òtẹ́ẹ̀lì ni obìnrin tó wá bá sùn ṣé o fún lówó ìgbà tó jí lọ bẹ̀rẹ̀ sí sọ̀sọ́kúsọ ṣé wọ́n ní ọkà àbí kí láti pè lọ́rùn báyìí ìgbà tó ọmọ lọ́hùn ẹ wọ àwọn táwọn màlíkà fi ṣe ọ́ lálejò tó sọ pé rí wọn ọ̀dà èyí tó fẹ́ lọ bá láyé ni àbá ló fún wọn lówó ni wọ́n gbẹ́yìn lẹ̀ yìí bàbá ẹni ọba mọ ọlọ́run ti gbádùn láyé ìdí yìí Lahilaha Ilalah tá a dì mú ìmìrẹ́ni tó lè gbà lọ́ mi gbogbo àwa táwa lójú ọ̀nà ṣe Ibrahim apádà sí ibú tí ò ní já wà ń bẹ̀ mọ́ ọlọ́mọdé ọkàn wa o wàláhì mi ìmọ̀ tó fẹ́ sọ fún mi tẹ́rì mi ò fi yí torí tẹ́rì rẹ̀ bá yí tán màá kàn máa wò pé tó pẹ̀lẹ́pẹ̀lẹ́ sínú Kùránì náà lọ́fẹ́ fi bá mi sọ̀rọ̀ àbí rúhù wàyà sí alunaka ani rúhù kò ní rúhù. bàbá wa ṣéwùn náà Isa tíra kan ò sí lè ju Kùránì àti dàlélù lọ àwọn àfọ onítìrà wọn ò tó látòkè délẹ̀ ní ti ń dà láàmú nù ọmọ inú ẹ̀ ló ṣe tíra ti ń dà láàmú àgbà lọ́tọ̀dọ̀ àdìsí kan àbúrò rírà kan lọ́sọ̀dọ̀ bàbá kíní kan òun sì ti ju àbúrò rírà lọ́kọ̀ dàmọ̀ ẹ gbọ́dọ̀ tó bí àfà. Allahu Akbar. àwọn kan retí pé gbogbo àwọn ànábì ọlọ́run tó kọjá ọlọ́run rò pé báyà wọ́n lọ stọ̀ wọn sínú inú ilé kan ni gbogbo wọn ti padà dé ńgbà ṣe Ibrahim dé wọ́n ti dé ìmọ̀tẹ́ tún wá. látàkùn kọ́dísà àbátì àríbá àbòhù kó ló máa ń sàárà àdádáríbí wàsọ́lì. bàbá ẹ bá tẹ́wọ́ ọjọ́ ti lọ nítorí mò ń gbádùn látàárọ̀ ni ajé amúnbílẹ̀ kan àbá ajé amúnbí ajàsèjẹ kí ọlọ́run amú mínírààsì ké sí ọlọ́run ta ló mú mi kó mi ń bí ké sí ọlọ́run àmàdúpẹ́ fọlọ́run o àwọn kan tí ń bẹ lálìjánnà àti ń jẹ láyé gbọ́dọ̀ tóbi àfà wọ́n ló yí ń bẹ lálìjánnà àti ń la láyé àti practice ẹ̀ ó ti dáa gbọ́dọ̀ wàrà ń bẹ ní àlìjánnà àti ń mú láyé àti ń practice ẹ̀ ó ti wà ókè wọ́n ló mi wà lọ́hùn náà àti ń mú mi láyé ọlọ́run
dákun àpadà sí ibú Olúwa má jẹ́ ọkàn wa o bọ́ àwa táwa lójú ọ̀nà Súfì àpadà sí má jẹ́ ọkàn ẹnìkọ̀ọ̀kan wa o èyí tí bàbá yìí ṣe yìí má ṣe láṣẹ mọ́ fún wọn ọláyà àwa táwa náà má ṣe láǹbọ̀ àmọ́ fẹ́ ẹnìkọ̀ọ̀kan wa subhana rabbika rabbil izzati amma yasifun wassalamu ala al-mursalin. Takbiru jama mo sọ fún yín mo ní bàbá wa imam bó jẹ́ ìṣẹ́jú márùn sẹ́ yóò dàbí kí bàbá má dákẹ́ ni torí wọ́n máa ṣí àwọn ẹlẹ́kùn yẹn wọ́n máa mú ọ wọlé wọ́n máa mú ọ bàbá ọlọ́run mọ́sá jẹ́ àárín yín pẹ́ wala la ilaha illallah wala nabi lọ́dọ̀ ọlọ́run wala la hawla wala quwwata illa billah kárí yín pẹ́ pẹ̀lú àlàáfíà ara wala àwọn ẹni ọlọ́run ọba wala idesta wà ń bẹ̀ yìí azakiru wa waliyullah ẹ̀dá kan wọ́n dà kàn fẹ́ kéékèèké bákan náà tania